Lórúkọ Ọlọ́run alààyè ni a kí wa káàbọ̀ sí ọjọ́ ìsinmi kejìlá lẹ́yìn mẹ́ta lọ́kan. Májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè ò ní àkòrí tí a ti ń wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ẹ̀ka àkòrí tí a wà ní ìgbéyàwó àti májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Orí ọ̀rọ̀ òní ò ní ìgbéyàwó ní ìwòye ti ayé. Ibi kíkà wa ní Genesis orí 24. A wo àwọn ẹsẹ̀ díẹ̀ kan níbẹ̀, ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 4 pẹ̀lú ẹsẹ̀ 51 sí ẹsẹ̀ 61. A fẹ́ kí àwọn bàbá wa àti sísítà wa káàbọ̀ sórí ètò Bíbélì ọ̀sẹ̀ yìí. Láti apá àlàáfíà ni màá ti bẹ̀rẹ̀. Bàbá wa, mo fẹ́ kí ẹ dárúkọ yín fún àwọn tó ń wò wá nílé. Èmi ni Akàwé mímọ́ Ajibode Johnson Adeola. Ẹ ṣé bàbá. Ní apá ọ̀tún mi bí náà ni mo rí arábìnrin wa láti Yewa South East. Ẹ dárúkọ yín fún àwọn tó ń wò wá láti ilé. Orúkọ tèmi ni Oyinlade Oluwakemi. Ẹ ṣé, ẹ káàbọ̀. Èròǹgbà wa, kí a tó wo èròǹgbà wa, mo fẹ́ kí a ka ibi tí a ní fún ọ̀sẹ̀ yìí yẹn ní Genesis orí 24. Ẹ ṣé. Èmi ó sì mú ọ̀fìn Olúwa búra, Ọlọ́run ọ̀run àti Ọlọ́run ayé, pé ìwọ kì yóò fẹ́ aya fún ọmọ mi nínú àwọn obìnrin ará Kénáánì láàrin àwọn ẹni tí mò ń gbé, ṣùgbọ́n ìwọ ó lọ sí ilé mi àti sí ọ̀dọ̀ àwọn ará mi, kí ó sì fẹ́ aya fún Ísákì ọmọ mi. Èmi ó sì ṣe, nígbà tí ìránṣẹ́ Ábúráhámù gbọ́ ọ̀rọ̀ wọn, ó wólẹ̀ fún Olúwa. Ìránṣẹ́ náà sì yọ ohun èlò fàdákà àti èlò wúrà jáde àti aṣọ, ó sì fi wọ́n fún Rèbékà. Ó sì fi ohun iyebíye pẹ̀lú fún arákùnrin rẹ̀ àti fún ìyá rẹ̀. Wọ́n sì jẹ, wọ́n sì mu, òun àti àwọn ọkùnrin tí ó wà pẹ̀lú rẹ̀. Wọ́n sì wọ̀ níbẹ̀ ní òru ijọ́ náà. Wọ́n sì dìde ní òwúrọ̀. Ó sì wí pé, ẹ rán mi lọ sí ọ̀dọ̀ olúwa mi. Arákùnrin àti ìyá rẹ̀ sì wí pé, jẹ́ kí omidan náà kí ó bá wa jókòó ní ijọ́ mélòó kan, bí ijọ́ 10. Lẹ́yìn èyí ni kí o máa wá lọ. Òun sì wí fún wọn pé, ẹ má ṣe dá mi dúró. Olúwa ṣá ti ṣe ọ̀nà mi ní rere. Ẹ rán mi kí èmi kí ó lè lọ tọ̀ olúwa mi lọ. Wọ́n sì wí pé, àwa ó pe omidan náà, a ó sì béèrè ní ẹnu rẹ̀. Wọ́n sì pe Rèbékà. Wọ́n sì bi í pé, ìwọ ó bá ọkùnrin yìí lọ? Ó sì wí pé, èmi ó lọ. Wọ́n sì rán Rèbékà, arábìnrin wọn, àti olùtọ̀ rẹ̀, àti ìránṣẹ́ Ábúráhámù àti àwọn ọkùnrin rẹ̀ lọ. Wọ́n sì súre fún Rèbékà. Wọ́n sì wí fún un pé, ìwọ ni arábìnrin wa, kí ìwọ kí ó sì ṣe ìyá 1000 lọ́nà 1000, kí irú ọmọ rẹ kí ó sì ní ẹnu bodè àwọn tí ó kórìíra wọn. Rèbékà sì dìde àti àwọn omidan rẹ̀, wọ́n sì gun àwọn ìbákasíẹ̀, wọ́n sì tẹ̀lé ọkùnrin náà. Ìránṣẹ́ náà sì mú Rèbékà, ó sì bá tirẹ̀ lọ. Ẹ ṣé. Ní èròǹgbà wa lónìí ni láti kọ́ni nípa oríṣiríṣi àṣà ìgbéyàwó ní àwùjọ òde òní. Bí a ti rí níbi tí a kà yẹn, bí Ábúráhámù ti jẹ́ kí ọmọ ọ̀dọ̀ rẹ̀ dá májẹ̀mú, àti wípé bí a ṣe rí ètò ìgbéyàwó bí ó ti lọ nípa àṣà àti ìṣe wọn ní ìgbà náà. Láti kọ́ni ní bí Kìrìsìtẹ́nì yóò ṣe fi àpẹẹrẹ ìgbéyàwó ọkọ kan àti aya kan lélẹ̀. Ibi ìtumọ̀ nínú ìwé atúmọ̀ Webster Dictionary ó sọ wípé ìgbéyàwó jẹ́ ìdàpọ̀ ọkùnrin àti obìnrin gẹ́gẹ́ bí ọkọ àti aya. Ní ojú ìwòye ti àgbáyé, oríṣiríṣi ìgbéyàwó ni a ní. Ìgbéyàwó ọkùnrin kan, aya kan, ó jẹ́ ìgbéyàwó láàrin ọkùnrin kan àti obìnrin kan ní àkókò kan. Ìgbéyàwó ọkọ àti aya kan àti aya púpọ̀ àti obìnrin kan
àti ọkọ púpọ̀ ní àkókò kan ó tún jẹ́ oríṣi ìgbéyàwó mìíràn. Bẹ́ẹ̀ náà ni a ní ìgbéyàwó láàrin ọkùnrin sí ọkùnrin, ìgbéyàwó láàrin obìnrin sí obìnrin, ìgbéyàwó láàrin ènìyàn àti ẹranko, ìgbéyàwó lórí àdéhùn àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ míì tí a rí. Èyí ni oríṣiríṣi ìgbéyàwó tí ó wà ní ayé òde òní. Yàtọ̀ sí àwọn èyí, àwọn oríṣi ìgbéyàwó kan tún wà tí ó lòdì sí ìtumọ̀ àti ìlànà ìgbéyàwó láàrin ènìyàn. Lára wọn ni bíbá ẹranko dàpọ̀ àti kí ọkùnrin tàbí obìnrin kó fẹ́ ìbátan tàbí ará ilé rẹ̀ tàbí ọmọ ìyá rẹ̀, tí èyí tí lòdì sí òfin àti ìlànà Ọlọ́run. Báwo ni onírúurú ìgbéyàwó yìí ṣe ní ipa títọ́ àti àìtọ́ lórí àwùjọ àti ìjọ Ọlọ́run lónìí? A rí pé nípa ìgbéyàwó yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìwàkíwà àti oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ń gbà ṣẹlẹ̀ àti àìsàn káìsàn tó bẹ̀rẹ̀ sí wà ní inú ayé àti àwùjọ. Nítorí àwọn ìgbéyàwó yìí ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kò gúnrégé mọ́ láàrin ìjọ Ọlọ́run, torí àwọn kan rí pé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí, àwa kan dẹ̀ rí pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí a dúró nínú ìlànà àti ètò Ọlọ́run fún ìgbéyàwó láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ìbéèrè fún ìjíròrò. Mo máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa Ajibode. Wọ́n ní túmọ̀ ìgbéyàwó ní ọ̀nà tí ó ṣe ìtẹ́wọ́gbà jù káàkiri àgbáyé. Lóòótọ́ lóríṣiríṣi ìgbéyàwó wà, ṣùgbọ́n ìkan wà nínú ètò ìgbéyàwó tó yẹ pé òun ló jẹ́ ìtẹ́wọ́gbà. Wọ́n dẹ̀ ní ká wo Genesis orí 2 ẹsẹ̀ 22 sí ẹsẹ̀ 24. Bàbá wa kí lẹ ní sọ sọ? Ní ìgbéyàwó tí ó jẹ́ ìtẹ́wọ́gbà tí ó sì káàkiri àgbáyé, òun náà ni ọkùnrin kan àti obìnrin kan gbéra wọn ní ìyàwó. Ìyẹn ni pé kò sí òfin kan, kò dẹ̀ sí èdè kan tí ó lòdì sí pé kí ọkùnrin kan àti obìnrin kan kó máa gbé papọ̀ gẹ́gẹ́ bí àti èyí náà ló dẹ̀ bá ìlànà tí Ọlọ́run ṣe láti ìbẹ̀rẹ̀ pẹpẹ mu, àti wípé ohunkóhun tó wù kí ènìyàn tún ṣe ayédèrú àti àtọwọ́dá ni. Ní ìbéèrè kejì yẹn, mo máa bi arábìnrin wa. Wọ́n ní mẹ́nuba àwọn ìṣe àwùjọ àgbáyé fún ìgbéyàwó àti ohun tí ó já sí tàbí ipa tí wọ́n ní lórí àwùjọ àti ìjọ Ọlọ́run. Wọ́n ní ká wo Genesis orí 21 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 14 láyé. Kí lẹ ní sọ sí? Gẹ́gẹ́ bí àwọn ìgbéyàwó oríṣiríṣi tí ó wà ní ayé òde òní, a rí ìgbéyàwó láàrin ọkùnrin kan àti obìnrin kan, a rí ìgbéyàwó láàrin ọkùnrin kan àti obìnrin púpọ̀, a rí ìgbéyàwó láàrin obìnrin sí obìnrin, bẹ́ẹ̀ ni a sì tún rí ìgbéyàwó láàrin ọkùnrin sí ọkùnrin àti ìgbéyàwó láàrin ènìyàn sí ẹranko. Èyí jẹ́ ohun tí ó fa oríṣiríṣi rògbòdìyàn ní àkókò yìí, àìsàn àti oríṣiríṣi ogun. Lára àṣìṣe tí baba ńlá wa Ábúráhámù tí wọ́n ti ṣe, tí ó fi sí ìyàtọ̀ láàrin irú ọmọ ẹrú àti ti ọmọ Ábúráhámù. Ẹ ṣé. Ìyẹn ni wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí bàbá ńlá wa Ábúráhámù ti ṣe àṣìṣe lórí ìgbéyàwó gan, à ń jìyà rẹ̀ lónìí. Ká tó wá má sọ èyí tí àwa gan fún ara wa tí a tún wá ń fi ọwọ́ ara wa dá. Ọlọ́run á gbà wá o. Amen. Wọ́n ní ṣàgbékalẹ̀ oríṣiríṣi ìgbéyàwó tí kò bójúmu ní ayé òde òní, kí o sì ṣàlàyé ipa tí kò dára tí wọ́n ní lórí àwùjọ àti ìjọ Ọlọ́run. Lítífíkù orí 20 ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 21 sọ nǹkan kan. Bàbá Ajibode, ẹ ní nǹkan láti sọ nípa ìbéèrè rẹ̀. Gẹ́gẹ́ bí a ti gbé kalẹ̀ nínú ìfáàrà wa, a ó rí pé a ṣe àgbékalẹ̀ àti àyànnàná àwọn ìgbéyàwó tó wà lóríṣiríṣi. A sọ nípa ìgbéyàwó láàrin ọkùnrin kan sí obìnrin kan. A sọ nípa ìgbéyàwó láàrin ọkùnrin kan sí obìnrin méjì tàbí mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. A sọ nípa ìgbéyàwó láàrin obìnrin kan sí ọkùnrin méjì tàbí mẹ́ta tàbí púpọ̀. A sọ nípa ìgbéyàwó láàrin ènìyàn àti ẹranko. A tẹ̀ tún kà nínú àkọsílẹ̀ náà nínú ìwé Léfítíkù yẹn wípé ọmọ a máa fẹ́ ìyàwó bàbá rẹ̀, bẹ́ẹ̀ ni ìyá máa fẹ́ ọmọ àbúrò rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A rí pé àwọn ìgbéyàwó báyìí tí inú Ọlọ́run kò dùn sí,
kì í bí èso tó dára. Tó bá sì bí èso, a ó rí pé àwọn èso tí wọ́n bí náà làwọn ló ń da ìlú rú náà sì ń da àwùjọ rú. Eléyìí ó ń kó bá ìjọ Ọlọ́run káàkiri. Tá a bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa nísìnyí, a ó rí pé ọ̀nà tí àwọn èèyàn fi fẹ́yàwó jọ lóríṣiríṣi ó ti kó bá orílẹ̀‐èdè àti ìgbé ayé àwọn ènìyàn ní orílẹ̀‐èdè wa. Èyí náà ló sì tún kó bá ìjọ lóríṣiríṣi tí àwùjọ ò fi dára àti tí ìjọ ò fi tò. Ẹ ṣé bàbá. Ìbéèrè tó kàdí ìbéèrè ọ̀sẹ̀ yìí, wọ́n ní báwo ni àwọn kìrìsìtẹ́nì ṣe lè ṣàfihàn ìgbàgbọ́ àti iṣẹ́ wọn nípa ìgbéyàwó ọkọ kan àti aya kan nínú ayé tí ìwà ìdíbàjẹ́ ti di púpọ̀ yìí. A ní àwọn ẹsẹ̀ tí a lè kà. Kọ́ríńtì orí kìíní orí kẹfà ẹsẹ̀ kejìdínlógún sọ̀rọ̀ nípa pé kí a yẹra fún àgbèrè àti wípé kí oníkálùkù kó fara mọ́ aya rẹ̀ kó dẹ̀ fara mọ́ ọkọ rẹ̀, kí oníkálùkù kó fi ìwà tí kò tọ́ tí kò dáa sílẹ̀. Hébérù sọ̀rọ̀ nípa pé kí ìgbéyàwó kó jẹ́ ohun ọlá láàrin ọkùnrin kan àti obìnrin kan. Bẹ́ẹ̀ ni àwọn ohun tí Ọlọ́run ṣàlàyé fún wa ní àwọn orí ọ̀rọ̀ yìí. Tó náà, sísítà wa, kí lẹ ní sọ fún wa nípa bí kìrìsìtẹ́nì ṣe lè ṣe àfihàn ètò ìgbéyàwó tí ó tọ́ ní àwùjọ? Gẹ́gẹ́ bí ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 4 yẹn ti sọ, ó ní kí ìgbéyàwó kí ó wà ní ọlá láàrin gbogbo ènìyàn. A rí wípé tí ìgbéyàwó wa bá ní ọlá, tó bá ní ọlá, a máa yẹra fún àgbèrè. Obìnrin kan á dúró ti ọkùnrin kan tí ń ṣe ọkọ rẹ̀, bẹ́ẹ̀ ni ọkùnrin kan náà á sì dúró ti obìnrin kan tí ń ṣe aya rẹ̀. Kò ní sí pé wọ́n ń fẹ́ aya aláya àbí wọ́n ń tẹ̀lé ẹlòmíràn tí kì í ṣe ẹni tí a ti dà wọ́n pọ̀. Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́. Àmín. Ẹ ṣé. Kí àwa kìrìsìtẹ́nì kí a dúró ní kalẹ̀ jíjí òdodo sí ojúṣe wa nípa fífi àpẹẹrẹ lélẹ̀ ní àwùjọ tí a wà. Ọkùnrin kan, obìnrin kan ni Ọlọ́run ṣètò fún oníkálùkù, kí a sì dúró sínú májẹ̀mú àti ètò Ọlọ́run yìí kí ó lè dára fún wa, kí a sì lè jẹ́ àpẹẹrẹ rere fún àwùjọ wa. Fún ìparí, ìtumọ̀ tí ìwé atúmọ̀ èdè fún ìgbéyàwó wà ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ Bíbélì nípa ìgbéyàwó gẹ́gẹ́ bí ìdásílẹ̀ Ọlọ́run, ọkọ kan sí aya kan. Ohunkóhun tí ó bá yàtọ̀ sí èyí wáyé láti lè tẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn ènìyàn lọ́rùn. Kìrìsìtẹ́nì kíyèsára. Ohunkóhun téèyàn ò bá sọ pé ó fà á tàbí òun ló sún òun débẹ̀ kò ní ẹ̀tọ́ tàbí ìtumọ̀ tí ó ní ìwúlò níwájú Ọlọ́run. Nítorí náà, wọ́n sọ pé kìrìsìtẹ́nì kí a kíyèsí ara wa. Wọ́n olùgbọ́ mi lónìí, kíyèsára. Ǹjẹ́ o ti sọ ara rẹ dé ẹ̀yà ara àgbèrè àbí o sì dúró nínú májẹ̀mú Ọlọ́run? Fún ìrònú, wàhálà tí ó ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó káàkiri àgbáyé jẹ́ àyọrísí ìwà ìdíbàjẹ́ tí ó kárí ayé. Gbogbo wàhálà tí a ń rí lónìí, ìgbéyàwó òun ló bí jáde. Ẹsẹ̀ àkósórí wa fún ọ̀sẹ̀ yìí sọ̀rọ̀ nípa Mátíù orí 19 ẹsẹ̀ 6. Ẹ jẹ́ kí a kà á. Nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò sì mọ́ aya rẹ̀, àwọn méjèèjì á sì di ara kan. Ẹ ṣé o, ẹ̀yin olùgbọ́ wa, orúkọ mi ni Ọpẹ́ Olúwa.